subscribe to my YouTube channel, share my video. John Torolong and Yami and Baba me share video yi. Can subscribe to the YouTube channel me. I really appreciate it. And you let me feel encourage me to share more videos like this. John Torolong, mo follow on Ben, mo chaos okay, mo gara. So yeah, orúkọ mi de yípadà náà Adérinlé ọmọ Akíntọ́lá lèmi ń jẹ́. Hey, what's up, everybody? Still your favorite boy, Adérinlé ọmọ Akíntọ́lá. On today's video, mo máa sọ̀rọ̀ nípa àwa Yorùbá. Reason tí àwa Yorùbá tí a ṣe kí n value ara wa, I don't really understand. Reason tí a ṣe kí n mọyì ara wa kò yé mi. Lánàá mo ń go through Instagram page mi, mo wá come across video kan tí Fẹ́mi Adébáyọ̀ tó post sórí Instagram account ẹ̀ tó ń sọ̀rọ̀ nípa movie yìí Aníkúlápó tó jẹ́ culture movie tó jẹ́ Yorùbá movie tó fi sórí Netflix, and the movie is doing quite alright. Like the movie is doing really good. And ó ń sọ ní sọ pé òun náà ṣe fíìmù kan tó jẹ́ pé ó gbòòrò tó jẹ́ Agẹṣinkólé, and tó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mo rí pé ó wà proud of like because the movie is like a cultural movie. Wọ́n ṣe tó jẹ́ pé kò ń ṣe orí ìtàn ṣe bí àwọn Lagos movie bí àwọn eré bí òyìnbó wọ́n ṣe tó jẹ́ pé full Yorùbá movie ni tó jẹ́ pé Ọdúnládé gan náà ń ṣe kan bẹ́ẹ̀ tó dẹ̀ ń premiere lórí Netflix tó dẹ̀ pé àwọn fíìmù yẹn èdè Yorùbá lọ́sàn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe dáadáa lórí Netflix, àwọn èèyàn ń wò. Even Aníkúlápó movie ọmọ Afọláyan yìí mi ò really rántí orúkọ ẹ̀, on rank movie yẹn like on top 10 on Netflix, which means if we do our stuff in our own way, kò sí nǹkan tó máa fà wá sẹ́yìn, a sì máa ní ìlọsíwájú. Which means tá a bá ń ṣe nǹkan wa níṣe tá a ṣe fẹ́ gangan lọ́kàn wa, tá a dúró lórí culture wa, tá a dúró lórí àṣà wa, tá a dúró lórí èdè wa, a sì máa ní ìlọsíwájú wa tó yẹ ká ní ìlọsíwájú wa. Tí Fẹ́mi Adébáyọ̀ ṣe wá tó ṣe ń sọ̀rọ̀ yẹn, mo rí pé ó really proud lórí táwọn ṣe ń ṣe, tó ṣe jẹ́ pé Yorùbá láwọn fẹ́ ṣe fíìmù yẹn, àwọn ṣe ọmọ Afọláyan yìí náà ṣe, Kúnlé Afọláyan ṣe, òun ṣe, Kúnlé Afọláyan ṣe. That means pé àwọn sì máa ṣe more of it ṣì ń bọ̀. Tó ṣe wá ń proud tí inú ẹ̀ ṣe dùn tó ní ìgbéraga lórí pé òkè àwọn fi Yorùbá ṣeré, eré yẹn dẹ̀ tà, ó ṣe dáadáa. Òun ló wá mú mi rò pé okay, before I say anything, let me just post this video just for you to like, I will do like a 15 seconds for you guys to see what the guy is trying to say. She understand? That's the video. Guys, filmmaking is taking another dimension. Indigenous storytelling is making sense. I did Agẹṣinkólé, King of Thieves, and we left cinema with 322 million naira. Yes, Yoruba film. At today, Kúnlé Afọláyan did Aníkúlápó. Makes sense. Expect more. We're coming with more. I'm coming with a bigger one. Expect it. Hey, at today. Ṣé iná rí fídíò yẹn? Inú ẹ̀ dùn ní pé nǹkan táwọn lè fi Yorùbá language, nǹkan táwọn lè fi achieve is a lot. But the only issue ta ní ni pé I appreciate culture wa, I appreciate èdè wa, I appreciate religion wa, I cherish nǹkan tó yẹ pé wọ́n fún wa látòkèrè, I cherish ẹ̀jù nǹkan táwa fúnra wa ní lọ. And tá bá ṣì ń continue láti máa live life wa bẹ́ẹ̀, tí a appreciate nǹkan tó jẹ́ ti tọ̀dọ̀ wa, tí a gba àṣà wa, èdè wa, tí a gbé lárugẹ, ká pọ́n lé, torí pé náà ní ohun téèyàn bá nílé èèyàn máa ná ní.
tí a bá pọ́n èdè wa lé, tí a pọ́n àṣà wa lé, kò sẹ́ni tó máa bá wa pọ́n lé. Èdè elédè, àṣà aláṣà, a lè sọ bí wọn, a lè ṣe bí wọn. Tá bá sọ pé a fẹ́ ṣe bí wọn, a lè dàbí wọn nínú ká ṣe ká bàjẹ́, or ká tẹ̀ ṣe ká tẹ̀ má lè tó wọn ni. So mo máa rọ gbogbo òbí, èdè Yorùbá ẹ máa fi kọ́ ọmọ. Èdè Yorùbá ẹ máa fi kọ́ ọmọ. Nǹkan tó bá jẹ́ tiwa, àṣà wa, ìṣe wa, ẹ má jẹ́ ká bàjẹ́. Tí wo ò bá lè ṣe, ẹlòmíà ṣe. Ṣùgbọ́n torí pé wo ò fẹ́ ṣe, ò ń bàjẹ́ fẹ́ lómi. Tó bá ń bàjẹ́ fẹ́ lómi, that means ni pé Ọlọ́run tó rí wa, tó dá wa ní Yorùbá, tó rí wa, tó dá àṣà wa mọ́ wa, tó rí wa, tó dá èdè wa mọ́ wa, ẹ̀ ń sọ pé Ọlọ́run yẹn ò mọ nǹkan tó ń ṣe ni. So mo fẹ́ kẹ́ jẹ́ ká embrace nǹkan t'Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí Yorùbá. Ẹ jẹ́ ká embrace àṣà t'Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí Yorùbá. Mo fẹ́ kẹ́ jẹ́ ká embrace ara wa, ká gbára wa. Tá a bá gbára wa láàyè, a lè di nǹkan kan. Tó jẹ́ pé nǹkan tó òyìnbó ń ṣe, o fẹ́ ṣe bí òyìnbó. O ò lè dàbí òyìnbó, wàá gbìyànjú láti dàbí òyìnbó ni. Ṣùgbọ́n nǹkan tó lè jẹ́ kó wà unique in your own way is for you to do your stuff the way you are. Present ara ẹ bó ṣe rí, sọ bó ṣe rí lọ́kàn ẹ, ṣe tó ṣe rí lọ́dọ̀ yín. Kò ń ṣe pé kẹ́ fẹ́ ṣe bó ṣe rí lọ́dọ̀ yín, kẹ́ wá fẹ́ gbé kúrò ní ìrí ọ̀dọ̀ yín, kẹ́ fẹ́ gbé sí ìrí òyìnbó. Kò ní work. Kò lè ever work. So let's try and ẹ yẹ ká gbìyànjú ká gba nǹkan wa, ká gbà láàyè àṣà wa, ká gbà láàyè ìṣe wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká gbà láàyè. Eléyìí ló máa mú mi kàn tí ọ̀rá yà díẹ̀. Ó máa mú mi rọra yà díẹ̀ ní ọ̀rọ̀ àwọn olórí wa tó jẹ́ pé wọ́n ti yó bámúbámú ni mo yó ni. Wọ́n mọ̀ bóyá ebi ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Tó bá ń sọ̀rọ̀ Yorùbá nation, táwọn Igbo ń sọ̀rọ̀ Biafra, táwọn Haúsá ń sọ tọ̀rọ̀ wọn, gbogbo wa a kì í ṣe ìkọ̀kan tẹ́lẹ̀. A kì í ṣe nǹkan, a kì í ṣe ẹ̀yà kan. Ìṣe wa ò papọ̀, ìwà wa ò papọ̀, gbogbo nǹkan wa kò papọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ náà. Ṣùgbọ́n àwọn èèyàn kan, for their own selfish interest, ló mú wa, ló kó wa pọ̀. Ṣùgbọ́n tí ìṣe wa, tá bá jẹ́ wájọ́ ń ṣe, tí ò bá bára wọn mu, ẹ̀sìn wa ò papọ̀, èdè wa ò papọ̀, ìjẹun wa ò papọ̀, ìsọ̀rọ̀ wa ò papọ̀, ìṣesí wa ò papọ̀. Tí ìṣesí wa ò bá wá ní papọ̀, kí ló dé tí a lè jọ wà lọ́tọ̀ọ̀tọ̀? Kí Yorùbá máa ṣe tiẹ̀, kí Igbo máa ṣe tiẹ̀, káwúsá máa ṣe tiẹ̀, ká dẹ̀ jọ máa live in peace. Ká jọ máa live in peace. And the only issue we have is that àwa bíi mẹ̀kúnnù, àwa la máa ń create enmity láàrin ara wa. Àwa la ní nífẹ̀ẹ́ ara wa. Ẹ máa rí Yorùbá ní ò ní nífẹ̀ẹ́ Yorùbá ẹgbẹ́ nítorí religion. Ẹ máa rí Yorùbá ní ò ní nífẹ̀ẹ́ Haúsá nítorí pé ọ̀njọ́ ṣèdè kan náà. Ẹ máa rí Yorùbá ní ò ní nífẹ̀ẹ́ Igbo torí ọ̀njọ́ ṣèdè kan náà. Ẹ máa rí Haúsá ní ò ní nífẹ̀ẹ́ Igbo torí ọ̀njọ́ ṣèdè kan náà. Nítorí everybody ló ní their own special interest. Èyí ló máa mú mi rọra post picture yìí, ló máa mú mi post video yìí for like maybe 15 seconds or so. Ẹ wo video yìí kẹ́kàn fi lè learn nǹkan tí mò ń try láti sọ. I will post the video right here. You can watch it. I think what the average northerner needs is somebody who is from the north and who also understands the other parts of Nigeria and who has been able to build bridges across the rest of the country. This is what the northerner needs. He doesn't need a Yoruba candidate or an Igbo candidate. Okay, ṣé ti rí fídíò yẹn? Card táwọn people yìí ń play is ethnicity card, like Yibo lèmi, Yorùbá nìwọ, Yorùbá ló kàn. Àtìkú tóun náà jẹ́ Haúsá, wọ́n sọ pé nǹkan tó jẹ́ kókó fáwọn Haúsá ni òun lòun ṣe kókó fún wọn. Kò kí ń ṣe Tinubu tó wá láti ilẹ̀ Yorùbá or Peter Obi tó wá láti ilẹ̀ Igbo. So tí gbogbo wa bá mọ̀ pé a kì í ṣe èèyàn kan náà, tá dẹ̀ understand nípa Haúsá yàtọ̀ sí Yorùbá, tá understand pé Igbo yàtọ̀ sí Yorùbá, kí ló dé tá lè lọ in our own way? Tá bá lè lọ in our own way, ká go back to the region system tó máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ilẹ̀ Yorùbá kó máa take care all of their resources, kí àwọn Haúsá
káwọn náà máa ṣe the same thing, káwọn Igbo káwọn náà máa ṣe the same thing. Ibi tá a bá dẹ̀ ti need help ara wa, a jọ máa come together, a máa ran ara wa lọ́wọ́. Mo believe pé a máa appreciate ara wa more tá a bá lè implement irú nǹkan yẹn. Tó bá yẹ pé irú nǹkan yẹn òun là ń ṣe, Yorùbá máa mọ iyì, Haúsá máa mọ iyì Igbo. Kò ń ṣe pé a máa gbà lọ́wọ́ Àìná, a máa fi tọ́jú Àlàbá. Irú yẹn mi ò rò pé ó lè work. So ẹ̀yin ọmọ Yorùbá, tá a bá mọ irú eléyìí, tẹ́ bá rí Àtíkù àti Tinubu tó bá pàdé lé ní, wọ́n máa kíra wọn ni, wọ́n á kíra wọn bí pa wóra wo ni, nítorí pé àwọn lọ́jọ́ wà lókè, lọ́jọ́ ńlá bẹ̀ yẹn. But àwa tá wà nísàlẹ̀ àárí kankan jẹ, àwa la tún máa ṣọ̀tá ara wa. Àwa tá wà nísàlẹ̀ láàrí kankan jẹ, àwa la tún máa ṣọ̀tá ara wa. Àwọn pípù yìí ọmọ wọn kò ní sí ní Nàìjíríà, ìlú òyìnbó lọmọ wọn máa wà. Àwọn ọmọ tọ̀dọ̀ àwọn mẹ̀kúnnù, àwọn lè máa tún kó jáde. Àwọn ọmọ mẹ̀kúnnù lè máa tún kó jáde, lọ́ máa tún sọ pé àwọn fẹ́ lọ vote. Àwọn ọmọ mẹ̀kúnnù lọ́ máa pa. Ọjọ́ wo lẹ rí pé wọ́n protest kankan tó ọmọ Dangote bọ́ta? Àbọ̀jọ́ wo lẹ rí tó ń protest tọmọ Ọ̀tẹ́dọ́lá bọ́ta? Ọjọ́ wo lẹ rí tó ń protest tọmọ Tinubu lòun fẹ́ bá wọn protest? Torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yẹn kò kàn. Ẹlẹ́rù dẹ̀ ló máa gbẹ̀rù ẹ̀ níbi tó bá ti wúwo. So àwọn mẹ̀kúnnù, àwa mẹ̀kúnnù, ẹ jẹ́ ká parapọ̀, ká fi ìmọ̀ ṣọ̀kan. Nǹkan tó bá dá fún wa ló dá fún wa. Èyí tí ó bá dá fún wa, tí gbogbo àwọn mẹ̀kúnnù tó bá jáde tán bá sọ, mo gbàgbọ́ pé àìrìnpọ̀ mọ́ ejò ló ń kóyà jẹ wọ́n. Mi ò mọ̀ bóyá ẹ understand nǹkan tí mò ń try láti sọ. Àwọn people yìí, àwọn ríra wọn gẹ́gẹ́ bí ẹyọ kan ni, wọn ò lè bára wọn jà. Ẹ máa rí Peter Obi, ó máa ní meeting pẹ̀lú Tinubu á ní meeting pẹ̀lú Àtíkù. Gbogbo wọn, they are doing like, it's like a cult. Àwọn ń bára wọn ṣe, kò sí jà láàrin wọn, kò sí nǹkan bí ọ̀tẹ̀, kò sí anything. Téèyàn kan lè fi sọ pé òun ò nífẹ̀ẹ́ ilé, tí Peter Obi lè fi sọ pé òun ò nífẹ̀ẹ́ Tinubu. Wọ́n kàn máa jọ, tó bá jọ wà níta ló máa jọ sọ, tó bá ti ríra wọn, wọ́n á dì mọ́ra wọn ni. Àwa mẹ̀kúnnù tá bá wà níta, a máa sọ, tá bá tó ríra wa, tó máa bára wa jà. Ìwọ ló wà lára wọn tó ń ba Nàìjíríà jẹ́, ìwọ ló ń support ẹni tí ò dá. Ẹni tí ò dá tó dẹ̀ ń support, tó bá rẹ́ni ẹni tó dá tí wọ́n sọ pé ó fẹ́ support, tó bá rẹ́ni tó ń sọ pé kò dá táwọn èèyàn ń support, wọ́n á hàn ọ̀gá ara wọn ni, wọ́n á kíra wọn ni. Wọn ò ní bára wọn jà. Yorùbá, ẹ jẹ́ ká ronú. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ronú. Ìfẹ́ la lè fi gbáyé, ẹ jẹ́ ká ronú. Tá bá appreciate culture wa, tá appreciate nǹkan tá ní, tá appreciate gbogbo nǹkan tọ̀dọ̀ wa, a máa grow in peace, because we are not like looking for something that is not lost. Nǹkan wa tá ní là ń gbé lárugẹ. Nǹkan wa tá ní, òun là àṣà wa tá ní, òun là ń gbé. Africans. Okay, tá bá sọ pé tá bá cherish nǹkan tá ní, tá cherish àṣà, tá cherish culture wa, that is pé kí Western people tó wá, we are nothing but àmì ò fẹ́ sọ nǹkan tí ò dáa. Ṣé a wúlò fún kankan ni? Ṣáwa gangan ṣé a wúlò fún kankan ni? Kí ni purpose wa in life? Kí la dá fún gangan as Africans? Kí la dá fún? Àwọn èèyàn kan ló máa sọ tá ṣe gbọ́dọ̀ sin Ọlọ́run wa fún wa. Àwọn èèyàn kan ló máa wá tó máa kọ́ wa bó ṣe ń múra. Àwọn èèyàn kan ló máa wá tó máa kọ́ wa bó ṣe ń ṣe gbogbo nǹkan láyé yìí. Àwọn èèyàn kan la máa rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Àwọn ló civilize, àwa ní local. Kí ló dé táwa ò lè wà civilize, káwọn learn, àwọn nǹkan dáadáa ta ní láfíríkà, káwọn rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Wọ́n dẹ̀ ń rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, wọ́n ń gba dáadáa owó wa, wọ́n ń fún wa búburú ni. Gbogbo ìwà dáadáa tiwa táwa ní nílẹ̀ káàrọ̀ òjìrè, òun làwọn fi ń ṣe ẹ̀ṣọ́, lọ́ fi ń ṣe wà, lọ́ fi ń live. Gbogbo nǹkan tí ò dá ta kọ́ àwa ní Áfíríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n máa ní pé tí èèyàn bá ń tajà, tó bá gbé 20 naira ló ń tajà yìí, á gbé 20 naira lẹ́yìn, á fòkúta lé lórí. Gbogbo àwọn èèyàn tó bá wá rajà yẹn, wọ́n máa fi 20 naira yẹn, wọ́n máa fi sábẹ́ 20 naira tó wà nílẹ̀ tẹ́lẹ̀, wọ́n máa fòkúta yẹn lé lórí, wọ́n máa mú nǹkan tó fẹ́ rà ní. Ìwọ dánrú ẹ̀wò láfíríkà kankan nìsín, dánrú ẹ̀wò ní Nàìjíríà, kó má dúró sí ẹ̀jẹ̀ kó wá fi 100 naira lẹ̀, kó gbókúta lé, kó wá ní pé 100 naira ló ń ta o, tẹ́lẹ̀ bá ti débẹ̀ kó mọ́jà ẹ̀yẹ kan kó fòkúta sí. Ọmọ ìyá mi, wàá regret reason tó fi ṣerú ẹ̀. Tó bá sọ lẹ́gbẹ̀yàn kankan pé nǹkan tó dánwò láṣàrè, wọ́n á fọ́ etí ẹ̀ wọlé ni. Kí ló dé jẹ́ pé gbogbo àwọn nǹkan tó dá ta ní ní Áfíríkà, gbogbo àwọn ìwà ẹ̀ṣọ́ ire ta ní ní Áfíríkà, a kàn fọwọ́ wa kàn fi tì dànù.
àwa ń kọ́ nǹkan àwọn ẹni lẹ́ni, àwọn nǹkan tí ó wúlò nínú àwọn ìwà wọn, gbogbo la bẹ̀rẹ̀ sí ní kọ́, gbogbo ìṣesí tí ò dáa nínú tọ̀dọ̀ wọn, gbogbo la bẹ̀rẹ̀ sí ní kọ́. Ìgbéyàwó mélòó ló ń bàjẹ́ láyé àtijọ́? Ìgbéyàwó mélòó ló máa ń dàrú láyé àtijọ́? Láyé ìsìn lẹ máa rí ọkọ tó ń bọ̀nù ìyàwó ẹ̀ ló máa pàyàwó sílé, lẹ máa rí ọkọ tó ń gbogbo wọn wá ń hùwà tí ò dáa, gbogbo wọn wá ń hùwà ìdá, wọn ń para wọn, wọ́n ń ṣe nǹkan tí ò dáa fúnra wọn. What kind of life is that? Ẹ jọ̀ọ́ fún mi 1 second, ẹ jọ̀ọ́. Gbogbo wa àwa respect ara wa mọ́, kò sí respect. Ìyàwó ò tẹríba fọ́kọ mọ́, ọkọ ò respect ìyàwó, ọmọ ò tẹríba fún ìyá, ìyá ò respect bàbá. Ìgbà tí ìyàwó bá ti respect ọkọ, àrọ́wá wo ni ìyàwó fẹ́ pa fún ọmọ pé bàbá rẹ̀ ni bàbá ẹ̀? Ìyàwó tí ó respect ọkọ ẹ̀, báwo ló ṣe fẹ́ pọ́n ọkọ ẹ̀ lé fún ọmọ náà? Ọkọ tó ò respect, báwo ló ṣe fẹ́ pọ́n ọmọ ẹ̀, ló fẹ́ pọ́n ọkọ ẹ̀ lé fún ọmọ yẹn? Ọmọ náà ti ń dàgbà, ó ti mọ̀ pé lórí burúkú ni bàbá òun. Ó mọ̀ kí bàbá òun ò wúlò, gbogbo ìwà tí bàbá ẹ̀ wú fún yẹ, ọmọ ọlọ́mọ kan ló máa forí kù in future. Ọmọ tó bá wúlò ló máa ń ní bàbá mi ò dá, ẹ má jẹ́ kí èmi wúwa tí ò dá. Ṣùgbọ́n máa ń sọ pé ọmọ tí ò dá, bàbá tí ò dá, ọmọ tí ò dá ló máa bí. Àwọn Yorùbá náà lè lọ sọ pé inú kòkò dúdú ni funfun ti ń jáde. Ọmọ torí ẹ̀ bá pé ló máa pé nǹkan tí bàbá mi bá ìyá mi dánwò, mi ò fẹ́ báyàwó mi dánwò. Ṣùgbọ́n ìyàwó tí wò fẹ́ bá dánwò, o mọ irú ìyàwó, o mọ tán tún ṣe tọ̀yà tiẹ̀ náà. Àwọn lè ti tọ̀yà tiẹ̀ náà nítorí olórí burúkú, wo máa fẹ́ lóyà sí ìyàwó ẹ̀, ìyàwó náà wá bẹ̀rẹ̀ ìwà olórí burúkú. Nǹkan tí bàbá mi ṣe fún ìyá mi, wàá kàn ṣe nǹkan kékeré fún ìyàwó ẹ̀ tó yẹ kẹ́ lè jọ sẹ́tù ẹnu lé. But nítorí pàrà ti ní ìyá tiẹ̀ nílé ọkọ tiẹ̀, òun á gbé gbogbo ìwà sílé ọkọ tọ̀dọ̀ ẹ̀, á fi ní ẹ lára. So we have to start a ní láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní reorientate àwọn youth wa, a ní láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní reorientate àwọn àgbàlagbà gan, nítorí pé gbogbo àdàlù nínú ẹ̀wà, gbogbo òkúta nínú àgbàdo, gbogbo ó ti dàpọ̀. Yorùbá, Yíbò, Haúsá, àwọn ọba wa tó yẹ kán jáde kán sọ̀rọ̀, tó yẹ kán lè sọ̀rọ̀ fún wa, gbogbo wọn náà ti jẹ dòdò, wọn ò lè sọ dòdò mọ́. Kí ni ìwúlò ọba gan láyé àtijọ́? Kí ni ìwúlò ọba láyé ìsìn? Ayé alákatá ló ń jẹ láyé àtijọ́ wọn náà. Àwọn ọmọ ẹrú wọ́n sì máa sọ pé ẹ má bu ọba mi o, ẹ má bu ọba ìlú mi, ẹ má ṣe kìnní, torí ọmọ ẹrú náà ní ẹni láti lẹ̀. Kí ló sọdọba nígbà láyé àtijọ́ yẹn gan tó ń jọba lé àwọn èèyàn lórí? Kí ló ń sọ wọ́n dọba? Torí agbára tó ní tó ń lò lórí àwọn aráàlú tó kù, òun ló sọdọba. Tí wọ́n bá sọ̀rọ̀ tó bá mọ̀rọ̀ sọ, wọ́n á bẹ orí ẹ̀ dànù, wọ́n á lọ bá gbẹ́sẹ̀ lé ìyàwó ẹ̀. Ṣáyé nìyẹn, irú life tó ń live nìyẹn. Táwọn òyìnbó tó kó wọn lẹ́rú dé bá àwọn eléyìí ń jayé alákatá o. Irú ayé wo làwọn eléyìí ń jẹ? Ìwọ lọ́ba, ìwọ ló ní gbogbo ìlú yìí, òkè. Tí ìyàwó eléyìí bá rẹwà jù, tí díẹ̀ bá fẹ́ jù, wà kàn sọ pé gbẹ́sẹ̀ lé ni. Tọ́kọ ẹ̀ bá ṣe wọ́nranwọ̀nran, wà ní kó lọ bẹ lórí. Irú life wo nìyẹn? A ní láti reorientate àwọn èèyàn, káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní reason bí ẹni tó rí ẹ̀ pé Ọlọ́run rí wa kó tó dá wa sílẹ̀ Áfíríkà, Ọlọ́run rí wa kó tó dá wa ní Yorùbá, Ọlọ́run rí wa kó tó fún wa lédè Yorùbá. A dẹ̀ wá ń ṣèdè Yorùbá yìí, a ní jẹ́ kéèyàn kan sọ fún wa pé èdè wa ò dá. A ní jẹ́ kéèyàn kan sọ fún wa pé kó máa ṣiṣẹ́ lọ́fíìsì kó má lè sìn díẹ̀. Kò possible. A ní kẹ́ má kó èdè lédè. You can learn another language, but your own language should be like your first language. Tẹ́ bá béèrè ní Nàìjíríà nísìnyí, kí ni first language? Òyìnbó ni. Tẹ́ bá sọ Yorùbá gan ní school, vernacular ni, wọ́n máa tún fine ní ẹni. So we have to mo kàn ní kí n mú èlé wá sí etí gbọ́yìn ní kẹjọ. For more videos like this, I want you guys to follow my page and subscribe to my YouTube channel. Share my video. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ share video yìí, kẹ́ subscribe sí YouTube channel mi.
mo máa really appreciate ẹ̀. Ìyẹn lẹ máa fi lè encourage mi láti lè máa ṣe more videos like this. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín, mo káwọ́ sókè omi ò gara o. Ṣó yé yín? Orúkọ mi ò dẹ̀ yí padà náà, Adérelé ọmọ Akíntọ́lá lèmi ń jẹ́. Kwayah. They call me Kwayah when they make some guys to the jealous or more. We nobody better than. So yeah, follow YouTube channel me, like video me, subscribe to the channel me. Mo wà ní 310 báyìí. Mo bẹ̀ yín, gbogbo ojú tó bá ń wo fídíò yìí, bó jẹ́ èèyàn kan èèyàn méjì, ẹ bá mi subscribe. Tẹ́ bá lè tí 310 yẹn lórí fídíò yìí, tí 310 yẹn bá lè fi tó bá lè di bí 350, mo máa really appreciate ẹ. Ẹ jọ̀ọ́ bó jẹ́ ẹ̀yin 10, ẹ̀yin 20 lè wo fídíò mi, ẹ bá mi like ẹ, kẹ́ share ẹ dẹ̀ comment under below. Mo káwọ́ sókè ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ ṣé gan, ẹ̀yin olólùfẹ́ mi.